Ẹ̀lẹ́ o gbogbo ilé, ṣàlàáfíà lẹ́wà, èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, ẹ̀gbọ́n yín, àbúrò yín Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. A kú ojú ọjọ́ ilé ńkọ́, báwo ni iṣẹ́? Kí ni Títílọpẹ́ fẹ́ sọ? Mo mọ̀ pé ní àkókò tí a wà yìí, àwọn ọ̀dọ́kùnrin àti ọ̀dọ́bìnrin wọ́n fẹ́ ṣe ìgbéyàwó, àwọn náà fẹ́ máa ṣe TikTok fídíò ọkọ àtìyàwó, wọ́n fẹ́ máa ṣe fídíò, wọ́n fẹ́ máa snap picture ọkọ àtìyàwó. Mi ò sọ wípé eléyìí ò dáa, àmọ́ obìnrin tí o fẹ́ yàn níyàwó yẹn, ọkùnrin tí o fẹ́ yàn lọ́kọ yẹn, ṣé kò ń ṣe wípé social media life nìkan ló dáa fún? Ṣé kò ń ṣe wípé kẹ́kọ̀ọ́ ya picture, kẹ́kọ̀ọ́ ṣe fídíò, òun nìkan náà ló dáa fún? Ní ojú ayé gangan, ṣé ìwà wọn bójú mu? Ṣé ìwà wọn tó bá ti tiẹ̀ mu? Ṣé ti jọ jókòó, ẹ ti jọ rò ó? Torí wípé orí social media nìkan ni ayé wà. In fact, kò sáyé kankan bẹ́ẹ̀ yàtọ̀ sí wípé kẹ́kọ̀ọ́ ya picture, nítorí pé ohun tí ó ń ṣẹlẹ̀ gangan, kókó ọ̀rọ̀, kókó ìgbéyàwó ní ojú ayé láti máa rí. Ṣé irú ẹni tó ń yàn yẹn, ṣé ẹni tó lè bá gbé ni? Ṣé irú ẹni tó ń yàn yẹn, ṣé o mọ̀ bí ó lè flush tọ́lẹ̀tì tó bá ṣe gá tán? Àbí irú wọ̀gàn fúnra rẹ̀, irú ọkùnrin tó fẹ́ yàn yẹn á sọ wípé dandan ìwọ ni kò bá òun flush ẹ̀ẹ́dẹ̀ wá sí sórí social media, ẹ máa ya picture, ẹ máa ṣe fídíò. Àwọn ọ̀rọ̀ tó yẹ kẹ́ bára yín sọ, tó yẹ kẹ́ jómi tóró ọ̀rọ̀, kẹ́ béèrè lọ́wọ́ ara yín, kí ni ìwọ fẹ́, kí ni ìwọ ò nífẹ̀ẹ́, kẹjọ jókòó kẹ́dẹ̀ wo wípé irú ẹni yìí ṣó bá ìgbésí ayé mi mu, ṣé irú ayé tí mo fẹ́ máa gbé leléyìí? Àwọn nǹkan tó yẹ kí ẹ máa ṣe nìyẹn. Ó ṣe wípé social media nìkan ni nígbà tí ẹ bá ti yan èèyàn tó jẹ́ wípé social media nìkan ló dáa fún, kẹ́ tó mọ̀ ìgbà tó yẹ kẹ́ máa jẹun alẹ́, èyí tó ń pè ní dinner, ẹ ti serve ara yín ní breakfast, ẹ túká, eléyìí tí kò bójú mu. Torí ìdí èyí, tó bá fẹ́ yan ìyàwó, tí ìwọ fẹ́ yan ọkọ, máa rí wípé irú àwọn èèyàn báyìí o lè bá wọn gbé pẹ́ títí, kò ń ṣe social media nìkan, live nìkan ni kẹ́ máa gbé. Eléyìí ni ìmọ̀ràn tí mo wá fẹ́ gbà yín lénìí, àti ọ̀dọ́kùnrin àti ọ̀dọ́bìnrin, ẹ lajú yín lẹ̀ dáadáa nígbà tí ẹ bá fẹ́ yan alábàágbé. Ọlọ́run yóò sì ràn yín lọ́wọ́. Ẹ má gbàgbé wípé nínú gbogbo ohun gbogbo, ẹ máa fi Ọlọ́run síwájú. Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Mo nífẹ̀ẹ́ yín. Ẹ má gbàgbé láti share fídíò mi ní Facebook, YouTube àti ní Instagram. A ó ní pàdé ayọ̀. Ó dìgbà.